Mo kí níbi gbogbo tí ẹ ti ń wò wá nílé, ẹ kú déédé àsìkò yìí. Gbogbo ọmọ ìran wa pátá àkútì ìmọ̀ èyí tí a máa pera wá ń bẹ̀, bóyá ọmọ Yorùbá ni, bóyá ọmọ Odùduwà ni, torí pé ìtàn ó ti ń pín wa yẹlẹyẹlẹ báyìí, bó tẹ̀ jẹ́ wípé èdè ẹnu wa náà ò fìgbà kan náà papọ̀, ṣùgbọ́n Yorùbá tí wọ́n ní tí wọ́n ní à ń jẹ́ ó ti fẹ́ mú ọ̀hùhọ́hù, ó ti fẹ́ mú dání. Àfi kọ́lọ́n kó ṣe àánú wa ni a máa débẹ̀, torí lóòótọ́ tá a bá wo èdè Ẹ̀gbá, èdè Ìjẹ̀bú, èdè Ìlàjẹ, èdè Èkìtì kò fẹ́ẹ̀ papọ̀ mọ́ra wọn. Oníkálukú ló sì ti ń jáde ń sìn pé àwọn ò ń ṣe Yorùbá, ṣé ká sọ pé irọ́ ni wọ́n ń pa, nígbà tó jẹ́ wípé èdè Ọ̀yọ́ tí àwọn ọmọ iléèwé ń lò tí wọ́n fi ń ṣe exam ni wọ́n ń pè ní Yorùbá. Wọ́n lè dé Ìjẹ̀bú, so Ìjẹ̀bú làwọn ò kì í ṣe Yorùbá. Bí wọ́n bá tiẹ̀ wá ṣe ẹ̀kọ́ Yorùbá, kò yàtọ̀ sí wípé ọmọ Yorùbá, ọmọ ìran Odùduwà tí ó kọ́ ẹ̀kọ́ nípa èdè òyìnbó kò fẹ́ yàtọ̀ síra wọn mọ́ báyìí. Àmọ́ bí tí a lọ lórí gbogbo ìtàn oríṣiríṣi tí ó ti ń jáde, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a sọ̀rọ̀ ṣókí. Mi ì fẹ́ kí ètò mi ọmọ gùn jù mọ́, ó pọ̀ pátápátá, bóyá ìṣẹ́jú 10 sí 12. Gbogbo tí n bá fẹ́ máa sọ lórí ìkànnì Jùgbà Master màá máa sọ ní ṣókí. Wọ́n mọ̀ pé àwọn olóye ló ń gbọ́ mi, àwọn olóye ló sì ń wò wá. Ibi tí a bá sọ àbọ̀ ọ̀rọ̀ dé, ọmọlúàbí wọ́n mọ̀ ibi tí wọ́n máa gbé ka. Wèrè èèyàn ló máa kàn gorí ìkànnì tó máa bú ọba aládé. Wèrè èèyàn ni ó máa sọ wípé tọba báwo, ṣùgbọ́n láyé àtijọ́ ọba ló lohun gbogbo, apá ọba ọ̀ka ibi gbogbo. Ṣùgbọ́n láyé ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́, ẹnu àwọn ọba wa ò tólẹ̀, kò sì sí nǹkan tí wọ́n lè ṣe láǹfààní fún àwọn aráàlú wọn. Kí ni ká sọ pé ó fa eléyìí? Kí ni ká sọ wípé ó dé tí àwọn ọba ò fi lẹ́nu mọ́? Ọ̀pọ̀lọpọ̀ ìwádìí mi fi hàn pé òṣèlú ló kó bá ọba míì, táyé ọba míì fi rún jẹ́gẹ́. Kò yẹ ká mọ̀ wí báyìí fáwọn kábíyèsí wa, ṣùgbọ́n àwọn náà pọ́nra wọn lé. Èmi ò sí ń bí fún ọba kankan láti bú ọba kankan. Ṣé rí àsìkò tá a wà yìí, ó ti kúrò ní àsìkò kákànmọ́ pọ́n jẹ̀gẹ̀ lákìísà. Ìyà tó ń jẹ àwọn ìran wa pọ̀. Ikú tí wọ́n fi ń pa wọ́n, ikú sàárà ni. Àwọn àgbẹ̀ wa ò lè lọ sóko. Àwọn ìyàwó wọn dáràn lọ́wọ́ àwọn adamọ̀lùjẹ̀. Àwọn adamọ̀lùjẹ̀, à ń sọ fún yín àwọn nǹkan tí wọ́n ń gbé dání tí wọ́n fi ń da màálù káàkiri. Àwọn nǹkan tó lágbára ni, tí ọmọ ìran wa kankan ò dẹ̀ lè múrú ẹ̀ dání kó mọ́lẹ̀ wọn. A máa ń béèrè lọ́wọ́ ara wa pé ṣé orílẹ̀-èdè tá a pè lọ́kan, òfin kan, ṣé bẹ́ẹ̀ nírú àwọn ìyára ẹni sọ́tọ̀ yìí ti ń wáyé, tó ti wá dàbí pé wọ́n ń so àwọn kan lọ́wọ́ mú fún àwọn kan? Ṣé àárín irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ nìkan ò ti yẹ ká rí àwọn ọba wa kan wà ní ṣọ̀kan? Ó jẹ́ nǹkan tó ń dùn àwa, bá tiẹ̀ lè rí ṣe tán kọ́lọ́n kó dẹ̀mí gbogbo wa sí. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tó Ọlọ́run ó dúró tì wọ́n, ṣùgbọ́n kán máa bá ńlẹ̀. Ayé ti dáyé social media. Ọba tó bá ṣe dáadáa, ayé á bọ́ síta wọ́n sọ nípa ẹ̀. Èyí tó bá ṣe èyí tó kù káàtó, wọ́n á bọ́ síta wọ́n á sọ nípa ẹ̀. Níbi táyé lajú dé yìí la fi ń rọ ẹ̀yin ọba wa pé ẹ ṣe dáadáa. Lórí ọ̀rọ̀ kábíyèsí ọba wa Aláàfin ọba Akeem Ọwọ́adé, ẹ má bínú gbogbo ọmọ Ọ̀yọ́. Mo máa ń sọ kinní kan, mi ò wá gbìjà Ọọ̀ni Ilé Ifẹ̀, mi sì wá gbìjà ọba ìlú mi, ọmọ Ìbàdàn ni mí. Ṣùgbọ́n a wà ń bí fún òdodo ọ̀rọ̀. Táwọn bàbá tiwa náà bá ṣe tó kù díẹ̀ káàtó, kò sí nǹkan tó burú nù ká sọ fún ọ, nítorí pé tó bá jẹ́ ọ̀nà kan náà, nǹkan kan náà là ń jà fún, ìyẹn àtúnṣe nílẹ̀ wa. Wọ́n ní Ọ̀yọ́ ló ń jẹ́ Yorùbá, Yáríbá wọ́n ní ló di èmi ọmọ tán.
ṣùgbọ́n àwọn ọba wa láti ilẹ̀ wá ká sọ pé wọn ò tẹ̀lé ìtàn ni àbí wọ́n mọ̀ tàn àbí wọn ò mọ̀ tàn torí èmi nígbàgbọ́ pé kò sẹ́ni tí wọ́n fi ń jọba tí kì í mọ̀ tàn. ṣé ká sọ pé èdì ló mú ọ̀pọ̀lọpọ̀ wọn tán fi ń ṣìwàhù? ṣé ká sọ wípé ìgbéraga ló mú ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n fi ń ṣìwàhù? ṣé ká sọ pé bàbá tiẹ̀ ń bọ̀rọ̀ lọ́bẹ̀ yóò dàbí àrífín ẹ̀ mọ̀jà bọ̀rọ̀ lọ́bẹ̀? gbogbo orí adé pátá àsìkò tó mo sọ nǹkan kan èmi ò rá àwọn ọba ilẹ̀ Ìgbò tí wọ́n ń drag lórí social media bí eléyìí ẹ̀jẹ̀ á sinmi egbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan ń rú àwọn ọba kan wà lẹ́yìn àwọn tó yẹ kán pera wọn jọ pé ẹ jẹ́ ká wá bí wàhálà tó ń wà láàrin ọba ilé àtọba ilé bí ó ṣe rodò lọ mú mi ẹ̀dẹ̀ pera yín lágbà tí àwọn baálẹ̀ kéékèèké tí wọ́n bá wá kóra wọn dọ́dọ̀ yín bó lẹ́ ṣe parí ọ̀rọ̀ wàhálà tí máa ń mẹ láàrin wọn lórí ọ̀rọ̀ supremacy tẹ́ ń jà lé lórí ó ṣe rotational kò ṣe rotational council of chief ọba nípínlẹ̀ Ọ̀yọ́ ó fẹ́ di wàhálà báwo ni irú àwọn nǹkan bẹ́ẹ̀ ò ṣe ní jẹ jáde lásìkò yìí nígbà tó jẹ́ pé àwọn ọba wa gangan ẹnu wọn ò kò ìjọba lágbára jù wọ́n lọ nígbà tí ẹ bá fọwọ́ bí ọwọ́ gbé wọ́n mọ̀ pẹ́nu yín ò kò ẹni tí wọ́n bá tiẹ̀ wá yàn jẹ wọ́n yàn jẹ gbé ni èmi ò sọ pé kán rotate mi ò ní kán má rotate ẹ̀yin fúnra yín ti fẹ́ ìdí ara yín síta ó ṣe jẹ́ àsìkò yìí ẹ̀yin ọba tẹ́ ń jáde tẹ́ ń dá sí tí ọkàn yín tẹ́ ẹ̀ bá lè parí ọ̀rọ̀ ẹ má dá sọ̀rọ̀ ẹ má sọ̀pọ́ọ̀tì ẹnìkankan wọn bọ́lọ̀ ń bá sọ pé ó rẹ̀jà ni ṣùgbọ́n sà òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ bitter truth dẹ̀ ni o èmi máa sọ kì í ṣe pẹ́nu mi gbọ́rọ̀ kábíyèsí ọba Òwádé ẹ má bínú o bóyá lẹ tí ìlóṣù 2 sí 3 ò tán o wọ́n ti ń jọba ńlẹ̀ yìí ti pẹ́ o nípìn ní ìlú Ọ̀yọ́ àti káàkiri ńlẹ̀ wa awuyewuye yìí lórí yín kò dínkù ó ń gògò sí ni kábíyèsí ṣe rí ẹ má bínú bóyá ògùn àwúre wá ní o èmi ò mọ o mi ì mọrú ọṣẹ tẹ́ ẹ wẹ́ o mi ì mọrú àwọn kan nígbà kínní èmi ò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ọ̀wọ̀ tó yẹ ó yẹ kẹ́ ẹ fún orí àpèrè yẹn wọ́n ti ń pe àwọn nǹkan aburú mọ́ àpèrè yẹn báyìí bóyá lójú ọ̀sẹ̀ kan sí 2 lọ ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́ tó jí ó tó di kò tó jọ́ mélòó kan ọ̀rọ̀ dìde kí ẹlẹgbẹ́ yín ká pé ẹlẹgbẹ́ yín àwọn wa lè jẹ́ ṣe pé èèyàn máa ń wà níbi iṣẹ́ ìjọba ìyá wà ní same level step máa yàtọ̀ bọ́ yàtọ̀ bí ọ̀yàtọ̀ ẹ jẹ́ n sọ pé mi ò mọ àmọ́ síbẹ̀ ìgbà máa gbé tàn jáde wọ́n lẹ́ẹ̀ gbọ́dọ̀ dìde tẹ́ ẹ bá ti jókòó wọ̀ pátí lẹ́yìn ìgbà yẹn wọ́n ti dìde fún kábíyèsí ẹ ní sùúrù o ṣẹ́ni tó ń dùn mí nìyí mo lọ sí under comment section ètò kan ìwé ìròyìn kan bóyá Yorùbá ní tòótọ́ ẹnìkan wà bẹ́ẹ̀ bóyá 2 wàhálà ọba Ọ̀yọ́ ní ọ̀pá yín ṣé kò lọ kinní kan instead kẹ́ ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ kán mọ̀ wípé lóòótọ́ àwọn àṣìṣe kan wáyé wọ́n lè má mọ̀ gbogbo nǹkan náà lèèyàn máa ń mọ̀ gbogbo nǹkan kọ́ lèèyàn máa mọ̀ because kì í ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kéèyàn mọ̀ nítọjọ́ orí lèèyàn máa ń mọ̀ kábíyèsí sì ti dàgbàlagbà níjọ́ tí wọ́n ti já ewé ọba lé wọn lórí ẹ má jẹ́ kán sí ẹsẹ̀ gbé ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn ẹ máa pè wọ́n sí àkíyèsí àwọn nǹkan kan ẹ worúgbà tí wọ́n lọ bá sọ́tà ọlọ́run gbọ́ ká gbà pé wọ́n lọ sọ́dọ̀ ààrẹ wa ni wọ́n wá òpin ibẹ̀ yẹn yá kàn kúkú kí sọ́tà wọn ò bá ti plan ìrìn àjò wọn kàn ti kí àwọn ti lé kàn tó lọ ṣé wọn mọ̀ pé àwọn máa lọ ní ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ plan ẹ̀ ni kí lẹ rò pé àwọn èèyàn máa rọ èyí tẹ́ ẹ máa ń comment ẹ má torí pé ẹjọ́ ọmọ Ọ̀yọ́ ẹ sòdodo ọ̀rọ̀ bí Aláàfin wa ò bá tiẹ̀ jẹ̀bi ọ̀rọ̀ ṣùgbọ́n torí pé awuyewuye ti ń lọ lórí wọn kẹ́ẹ̀dẹ̀ advice wọn bó bá jẹ́ lórí comment náà ni kí kábíyèsí ó tẹ̀ jẹ́jẹ́ o
ẹ wá lè yí mọ́ pé ẹni tá a fẹ́ nílùú kì í dárí ẹni sùúrù o. ṣé ẹ mọ̀ pé ẹ ti ń mú fálékè, ẹ ti ń pe ifá lọ́dàlẹ̀, ó ti ń di ṣe bí wọ́n ní ifá ló mọ́ba. bàbá tó di fáǹsìn, ẹ ti ń sọ wọ́n di nǹkan míì lójú àwọn èèyàn. bóyá wọ́n dẹ̀ sọ o, bóyá ìkìlọ̀ tẹ̀lé o, ìkìlọ̀ tó tẹ̀lé àwa ò mọ̀ o, kó wà láàrin kábíyèsí àti àdífálà. nígbà míì wọ́n á ní nǹkan ó le báyìí, nǹkan báyìí ó ṣẹlẹ̀ báyìí o, ṣùgbọ́n ẹ mú ewé jágbá, ẹ méwé jógbó, ẹ ṣe tutù báyìí. bóyá kábíyèsí ṣe àbí wọn ò ṣe, mi ò mọ̀ o. bóyá wọ́n ní kán mọ̀ ṣe, èmi ò mọ̀ o. ẹ̀yin náà ò sì mọ̀, ẹ̀ sì ń bẹ̀. ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ àwa tá a bá ń kọ́mẹ̀ǹtì. àsìkò yìí ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba wa la fẹ́ ká lè kúrò nínú ìṣòro. ìbáàjẹ́ Yorùbá lájí lè pè wá, ìbáàjẹ́ Odùduwà, ìbáàjẹ́ ọ̀kan ṣoṣo ní wá látilẹ̀, gbogbo wa la sì nígbàgbọ́ wípé orírun wa nífẹ̀ẹ́. kí ló dé tá a fẹ́ yí lọ́sàn-án gan? ṣe rí àwọn ìtàn tó ń jáde ń sìn nítorí ìgbésẹ̀ àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọba wa ni, ìyẹn kábíyèsí ọba Ọ̀wádé. bírú ẹ̀ ò bá ṣẹlẹ̀ lásìkò ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí, wọn ò dìde kígbá. ẹnìkan ní àwọn rí Ọọ̀ni of Ifẹ̀ náà tí wọ́n lọ sọ́dọ̀ Sultan. bẹ́ẹ̀ ni, nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ jọba tán, wọ́n kọ́kọ́ lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba, pàápàá jùlọ bàbá wa Aláàfin Lámídì Adéyẹmí. wọ́n ṣe tilé, wọ́n tò ilé dáadáa. wọ́n lọ kí gbogbo àwọn ọba tó yẹ kí wọ́n kí nílé. wọ́n yọjú sálára, wọ́n yọjú sájèrò, wọ́n yọjú sọ̀ràngún, wọ́n yọjú sí gbogbo ọba tó yẹ ká yọjú sí. wọ́n rìnrìn àjò tó dáa. ìrìn àjò ti kábíyèsí ọba Akínbọ̀ Ọ̀wádé ó dàbí pọ́ mọ́tẹ̀ dání. mi ò sọ pé mọ́tẹ̀ dání, ó dàbí torí pé ńgbà tí ẹ̀ bá fi lélẹ̀ tí wọn ò kẹ́ṣọ̀ọ́ láti inú ilé lọ síta. àjọṣepọ̀ wo ni kábíyèsí ń wá láàrin àwọn àti Sultan, pẹ̀lú gbogbo òtàn tó wà ńlẹ̀, pẹ̀lú gbogbo tí Fúlàní fojú wa rí? ṣé Fúlàní a máa báyàn ṣọ̀rẹ́ àìpa ni? Fúlàní a máa báyàn ṣọ̀rẹ́ àìgbalẹ̀? Fúlàní a máa báyàn ṣọ̀rẹ́ àìjígbé? Fúlàní a máa báyàn ṣọ̀rẹ́ àìfipá mú ìyàwó àbọ̀mọ ẹni yẹn bá sùn? nígbà táwọn wá lọ, àwọn ọ̀rọ̀ tán sọ lọ́hùn, ó kù nǹkan ẹyọ kan ká gbà pé wọ́n lọ kí wọn pé ẹ ṣe ọjọ́ o, wọn àrántí kí àwọn ọba tó wà nílé, ká gbà bẹ́ẹ̀. torí pé à ń fi sẹ́ńtímẹ́ǹtì sọ̀rọ̀, àbòsí wà nínú ọ̀rọ̀ wa. ó kọ ẹyọ kan, ó yẹ ká sọ fún Sultan pé Sultan o, wọ́n ń pààyàn, wọ́n ń jiyàn gbé nípínlẹ̀ Ọ̀yọ́, bí wọ́n bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀, àbí nílùú Ọ̀yọ́. àwọn tó ń dẹ ẹran sí ni, àbí Yorùbá ló ń jiyàn gbé mi, àbí Ìgbò ni? bó bá tiẹ̀ lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan nínú wọn, àmọ́ àwọn tó ń fẹ́ràn joko sọ yẹn náà ń bẹ̀. kápẹ́ kó gbogbo òyìn pọ̀, àwọn èèyàn lè má ronú lọ síbi tí wọ́n ronú lọ. kì í ṣe pé wọ́n àtáàkì yín, wọ́n fẹ́ kẹ́ ẹ sí ẹsẹ̀ gbẹ̀dì pé ẹjọ́ bá kò sọ pé wọ́n lè pè é sí àkíyèsí. kábíyèsí ọba Akeem Ọ̀wádé, mo ṣèbà forí àpèrè yín o. bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ á fà mí ìdání, bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ á fà mí ìdání. ibi tí wọ́n bá sọ̀rọ̀ supremacy, ọ̀rọ̀ àmọ́ rotate chairmanship kankan sí, ẹ gbà bẹ́ẹ̀. kábíyèsí ọba wa Aláàfin Ọ̀yọ́ àná, ọba Lámídì Adéyẹmí ọmọ Kútí kò lè pa. àwọn náà bá, nígbà tí kò tí ì sí Ọ̀ṣun state, àwọn náà bá ọba Okùn Adésíjú Adéfà wípé àwọn ọmọ rotate ẹ̀ ni, kó tó di pé wọ́n yọ Ọ̀ṣun sọ́tọ̀ kúrò láàrin Ọ̀yọ́. àwọn náà fà ìgbà tó padà sí wọn lọ́wọ́ tán lọ́yọ̀ state náà tó ta kí pé kò rí bẹ́ẹ̀ mọ́. ọwọ́ á rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, kán lè mọ̀ ní ọba jẹ́jẹ́, ọba sùúrù bí tí wọ́n bá gbèsè ẹgbẹ́ ibẹ̀. ẹ jẹ́ kán rí i pé eléyìí ò tiẹ̀ wọ́rì, eléyìí ò tiẹ̀ bá wa fa wàhálà. ẹ jẹ́ kí gbogbo wàhálà tó bá fẹ́ wá lórí supremacy ẹ jẹ́ kó rodò kọ́ lọ ọmọ mi. gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, mò ń rọ̀ yín o, ẹ sá fún sọ lẹ́nu o. ẹ̀yin nìkan
lẹ sọ̀rọ̀ ayé ní ìsìn ní Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló ti ń yà ṣe é fẹ́ dá dúró ni. Ọba Akeem Ọwọ́adé, mo fẹ́ rọ̀ yín, ẹ má jẹ́ kí ìtàn pín wa yẹ́lẹyẹ̀lẹ. À ń béèrè fún àjọṣepọ̀ tó dán mọ́rán lórí àpèrè méjèèjì yẹn. A dẹ̀ ń pe gbogbo àwọn ọba wa yòókù, mi ò lè máa dákọ kí n má ṣẹ́ èèyàn, mi ì fẹ́ ṣe àwọn kábíyèsí wa, àwọn ọba ńláńlá onípò kíní nípínlẹ̀ kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká wá bí ọ̀rọ̀ tí ń bẹ láàrin wọn ó ṣe parí, kí kábíyèsí ọba Ọwọ́adé náà ó sì ṣọ́ra fáwọn Fúlàní akógunjani. Kò sí pé kẹ́ ẹ mọ̀ bá wọn ṣe o, Nàìjíríà lájọ wà, ṣùgbọ́n ẹ fura káwọn tó wà lọ́yọ̀ọ́ kọ́ mọ̀ bá kú sínú wàhálà. Bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́, a kì í rìn láwùjọ ọ̀mọ̀dò. Kí mọ̀ bá gbára wa lákòókò, ẹjẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bá mi tu ẹ̀yin onílàákàyè ẹ̀dá. Ṣé rí bàbá fi sentiment sọ̀rọ̀ Yorùbá mọ́, a máa tètè débi tá à ń lọ. Bó bá jọmọ ẹ̀jẹ̀ ẹni ló ṣe ni ẹjẹ́ àbàsọ tí ń jòdòdò ọ̀rọ̀. Ìdàgbàsókè tí ẹ̀yin ọba bá mú wá sí ìlú yín, ẹ̀yin baálẹ̀ láfi mọ̀ yín léèyàn. Kò sẹ́ni tó pé bàbá Ọwọ́adé, ẹ̀yin nìkan kọ́ ẹ̀ pé Ọọ̀ni of Ife ò pé kábíyèsí o. Kò sẹ́ni tó pé bá a ṣe ń sọ yìí náà, béèyàn ń sọ òkúta sọ́jà yóò léèyàn tiẹ̀, béèyàn ń gúnyán bọ́ọ̀lù yóò lọ́ta. Kábíyèsí ọba wa Ọọ̀ni Ilé Ifẹ̀, ẹ̀yin náà ẹ fira yín sí ipò àpọ́nlé. Nígbà kan mo wo àwọn ètò kan, wọ́n sọ nípa àwọn ìkankan tẹ́yìn náà máa ń ṣe. Gbogbo pátì ni wọ́n ti ń rí, kì í ṣe gbogbo ibi tí wọ́n bá pè yín sí ló yẹ kẹ́ ẹ máa lọ. Ebe ẹ gbọ́ ìtàn ayé ìgbà tí wọ́n ní Ọọ̀ni of Ife fẹ́ jáde, tí gbogbo àwọn ọba lọ dúró tó fi kọjá tó fẹ́ wá síkò, wọ́n ní kì í jáde. Lóòótọ́ ọba ọ̀làjú lẹ́yìn jẹ́, ìmúra ọ̀làjú kọ́lẹ̀ mú, ìmúra àṣà àti tìbílẹ̀ ni. Tẹ́ bá fẹ́ sojú wa dáadáa, ẹ jẹ́ kẹ́ni tó bá máa rí yín kó ṣe kó tó jẹ. Ẹ mú ọ̀wọ̀ àti àpọ́nlé yẹn padà sórí àpèrè yẹn. Gbogbo ilé ọba má ti ṣẹlẹ̀ o, tí kì bá sí pé wọ́n ti ń sọ yín lẹ́nu, wọ́n ti ń sọ yín lọ́ba ọba gbẹjọ́. Kábíyèsí, ẹni tẹ́ ẹ bá nawọ́ sí pé ẹ fẹ́ bọ̀ lọ́wọ́ yẹ kó sún sẹ́yìn. Bẹ́ẹ̀ bá wọ pátì kò sẹ́ńtẹ́ lè bọ̀ lọ́wọ́, ìwà rẹ̀ lẹ́nì. Ṣùgbọ́n bẹ́yìn bá nírẹ̀lẹ̀ fúnra yín, torí àpèrè yín yẹn náà jẹ́ àpèrè ìrẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ bá gbé nǹkan ọmọkùnrin yín lẹ̀ fún ẹlòmíì kó lè nífẹ̀ẹ́ yín, yóò fọkù sí nítorí ẹ̀ nífẹ̀ẹ́ yín. Ìyẹn ni pé àwọn ọmọ èèyàn burú. Òun náà ni ó ń padà sọ yìí, ibi tẹ́ ẹ rẹra yín lẹ̀ dé. Ẹ bá wa tún àpèrè yẹn ṣe, ẹ̀yin náà fira yín sípò tó yẹ kẹ́ ẹ wà. Ẹ má bínú kábíyèsí o, ẹ má bínú kábíyèsí o, ẹ má bínú kábíyèsí o. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ẹ̀yin ọba, ẹ̀yin baálẹ̀ kán lè mọ̀ yín léèyàn, ẹ mú dàgbàsókè báàlù yín. Ẹ má gbalẹ̀ àwọn aráàlú, ẹ má gbẹ́bí fáláre. Ẹ jẹ́ káwọn ìjọba ó bá yín nínú ìwà tó tọ́ àti ìwà rere. Ẹ má jẹ́ kán bá yín níbi àbòsí àtòhun aburú. Kì í ṣe kórí àpèrè yín máa wá yẹ̀yẹ́ ara ẹ̀, ẹ̀yin lẹ̀ ń yẹ̀yẹ́ ẹ̀ o. Bẹ́ẹ̀ bá ti hùwà ẹni yẹ̀yẹ́ ń gbòòrò ayé, wọ́n á yẹ̀yẹ́ yín. Ayé ti kọjá àwọn ọmọ ìsìn, wọ́n ṣe tá àti fàájà pẹ̀lú yín, wọ́n ṣe tá àti correct àwọn nǹkan tó wrong. Kábíyèsí o, lọ́tún lósì, àbọ̀ mi rèé o. Ṣeun Agboola lórúkọ tèmi o. Ẹ̀yin kábíyèsí wa, ẹ gbìyànjú o, ẹ pèrè ayé wálé, ẹ ṣàtúnṣe. Kábíyèsí o. Iléeṣẹ́ Ejugba Master náà lẹ ti ń wò wá. Bẹ́ẹ̀ ṣe ń bá mi subscribe, tẹ́ ẹ̀ ń bá mi fìkà sí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ wa, mo dúpẹ́ lọ́wọ́ yín. Owó yín ò ní tán, ẹ ṣeun, a dúpẹ́. A máa pàdé ńgbà mi.